Alhamdulillahi rabbil alamin. Mo kí gbogbo àwọn ọmọ ìyá wa ní Islam, even kò yọ àwọn ẹlẹ́sìn kejì sílẹ̀. Mo kí gbogbo yín lórí awuyewuye tó lọ lórí social media káàkiri àti nínú oníkálukú ipe tani àlùfọ́ òdodo tí mo ti fẹ́ tẹ̀lé gan kò sáàfà mọ́nú ayé. Òun ni mo wá fẹ́ sọ fún wa lẹ́ni. Ṣẹ́ni tó wọṣọ bí mo ṣe wọ̀ ìṣòhun làfà òun kọ́. Ṣẹ́ni tó dé fìlà bí mo ṣe dé yìí ṣòhun làfà òun kọ́. Ṣẹ́ni tó dagbádá bolẹ̀ ṣòhun làfà òun kọ́. Ṣé ẹni tí rúgbọ́n rẹ̀ tó kanlẹ̀ dédédé ṣòhun làfà? Ṣẹ́ni tó kọ́mọ ọjọ́ sẹ́yìn àbẹ́ni tó lówó níbi iṣẹ́ àfà ṣòhun làfà? Òun wá fẹ́ kà fún wa yìí. Báwo lẹ ṣe fẹ́ dá àfà òdodo mọ̀? Kí ni àmì tẹ́sì lè rí lára àlùfáà òdodo? Kí ni ìròyìn tẹ́ máa fi ròyìn àlùfáà òdodo? Torí pé al-ulama'un warasatul anbiya, àwọn àfà ló jogún ànábì. Inú àwọn táwọn àfà wá jogún ànábì Muhammad, àfà jogún ẹ̀ sallallahu alaihi wasallam. Ànábì wa Isa tó jẹ́ Jésù Kristi, àlùfáà jogún ẹ̀. Gbogbo ìwà burúkú tí ẹ bá rí lára àfà tẹ́ ẹ bá ti lára ànábì kò í ṣàfà òdodo ní Islam. Ànábì wa Lukman, kí Ọlọ́run fún tó fi pè ní òjíṣẹ́ Ọlọ́run? Gbogbo ẹ̀dá tí ó bá ti sí lára ẹ̀ kìí ṣe òjíṣẹ́ Ọlọ́run. Kí Ọlọ́run fún Ànábì wa Musa? Kí ni Ọlọ́run fún Ànábì wa Idris? Kí ni Ọlọ́run fún Ànábì wa Ibrahim? Ibi tá ń lò jìnà. Ẹ wá farabalẹ̀, báwo la ṣe ń dá àlùfáà òdodo mọ̀? Ẹ wá já lọ sínú Al-Qur'an. Kò sẹ́ni tó lè takò mí pé Al-Qur'ani kìí ṣe Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run kọ́. Ẹ lè máa sọ pé Ànábì ọ̀rọ̀ kìíní kan ni, ọ̀rọ̀ kìíní àdísì ọ̀rọ̀ kìíní kan ni, ṣùgbọ́n Al-Qur'ani kò sí, Al-Qur'ani ò yí padà. Ẹ wá já lọ sínú Al-Qur'ani kẹ́ni pé báwo ló ṣe fẹ́ dá àfáà òdodo mọ̀ yàtọ̀ sáwọn àfáà orí social media, àwọn àfáà tí ń dàdúgbò lẹ́nìí tó ní kálukú kan sọ ohun tẹnu rẹ̀ bá tí ó wáyé mọ̀ tó nípa jẹun. Ẹlòmíì iṣẹ́ rẹ̀ ló dàrú lóò kókò sọ́nà ẹ̀mọ́ jẹ́ wọn lọ ṣàfà. Ẹlòmíì ò tiẹ̀ níṣẹ́ kankan lọ́wọ́, ṣebí mi náà sá tiẹ̀ lọlé kí ó jẹ́ mi náà lọ ṣàfà. Tẹ́ wá ń pè wọ́n ní àfáà súnà, àfáà ẹ̀sìn. Bí wà iná dínà ìdàláyà alẹ́ Islam, Ọlọ́run ló bá tó ní Islam. Àmì olúwa fi lè dá òjíṣẹ́ Ọlọ́run mọ̀ yàtọ̀ sáwọn ṣítù tẹ́ ń pariwo, yàtọ̀ sáwọn àlèfùlání tẹ́ ń pariwo, yàtọ̀ sí gbogbo àwọn tẹ́ ń pariwo, yàtọ̀ sí rẹ̀ nìkan tẹ́ ń pariwo. Kí láàmì? Tẹ́ bá ti wá àmì yẹn ni ẹ wá tírèsì lára gbogbo, tẹ́ bá ti wá tírèsì lára gbogbo wa ẹ wà mọ̀ ní tẹ́ fẹ́ mú lójíṣẹ́ Ọlọ́run ọba yín nínú Al-Qur'an Karim. Ọlọ́run ní wa laqad a'tayna Luqmana al-hikmata an ashkuru lillahi wa ma yashkuru fa innama yashkuru li nafsihi wa man kafara fa inna Allaha ganiyyun hamid. Ọlọ́run ní èmi Ọlọ́run ni mo ta Ànábì wa Lukman, èmi mo ta ní ọrẹ kíni, ọrẹ ọgbọ́n, ìpè kò gbọ́n. An ashkuru lillahi, ọgbọ́n tí mo wá fún ni pé kó lè máa fi ronú pé kò sí kíní kan lẹ́yìn èmi lẹ́fọ́lọ́hun, kò sẹ́ni tá lè fọ́pẹ́ fún àfọ́lọ́hun náà ni. Wa man yashkurun, ẹni yóò tó bá sì tó bá dúpẹ́ fa innama yashkuru nafsihi, ó dúpẹ́ fẹ́mi ara ẹ̀. Wa man kafara, ẹni yóò tó bá sì ṣàìmoore tó lóhun ní dúpẹ́ fẹ́mi Ọlọ́run. Fa inna Allaha ganiyyun hamid, Ọlọ́run ní dájú èmi Ọlọ́run mo ti pé, ọlọ́rọ̀ lèmi Ọlọ́run, alhamid ọba ọlọ́pẹ́ sí lèmi Ọlọ́run. Àkọ́kọ́ nú tó fi dójíṣẹ́ Ọlọ́run mọ̀, òjíṣẹ́ Ọlọ́run tí ò bá ti pé ní làákàyè ní ṣàmúṣàmú tẹ́wọ̀ gẹ́ tí ń wo pé mi gan ní làákàyè ìgbélé ìlọ.
gbogbo ọ̀nà ni mo fi dánwò làákàyè rẹ ti yẹ̀ sẹ́gbẹ́ kan wà láì kìí ṣòjíṣẹ́ Ọlọ́run, kìí ṣòjíṣẹ́ Ọlọ́run. Àkọ́kọ́ inú tọ́lọ́run máa ń fún àwọn ànábì ẹ̀ àtàwọn àrólé àwọn ànábì tí ń ṣe àwọn àfáà làákàyè wọn pè ẹ wá lọ ka gbogbo àtẹni tó ń ka báìbù àtẹni tó ń ka kùránì àti gbogbo ìtàn gbogbo àwọn tó jẹ́ akọniláyé làákàyè lákọ́kọ́. Kódà bá jọba lò á rí pé làákàyè rẹ̀ yóò kọ́kọ́ dúró àkọ́kọ́ ni eléyìí tí mo kà yí wà ní Suratu Luqman. Ẹ bá mi lọ sínú Suratu Maryam. Kí la tún fi ń dá òjíṣẹ́ Ọlọ́run wọ̀? Òun náà lọ̀rọ̀ Ọlọ́run tó ní waskur fil kitabi Ismaila innahu kana sadiqal wa'di wa kana rasulan nabiyya. Allahu akbar. Ọlọ́run ní èmi Ọlọ́run ìjẹ́ mo ti rìn yín létí nípa tírata fún ànábì wa Ismail, torí pé innahu dájúdájú ànábì Ismail tí mo sọ yìí o kana sadiqal wa'di, ẹni tí máa ń pé àdéhùn ni o. Àfáà tí ò bá ti pàdéhùn ṣáàfáà ni, ṣáàfáà ni. Àfáà tí ò bá ti ń jà bá àdéhùn, bóyá ẹjọ́ ṣe kọ́kọ́ ni, bóyá ẹ bá àdéhùn nínú ọ̀rọ̀ ẹ̀, ṣáàfáà ni, àfáà kan. Ọlọ́run ní ànábì Ismail ohun tó ń torí ẹ̀ jẹ́ ànábì lọ́dọ̀ èmi Ọlọ́run tí fi ń bẹ́nà àwọn ànábì òun as-sadiqul wa'd ìmá dúró lórí àdéhùn. Ọlọ́run tún ní waskur fil kitabi Idrisa, ìjẹ́ mo ti rán yín létí nípa tírà ànábì wa Idrisa innahu kana siddiqan nabiyya. Ọlọ́run ní ẹ̀rí ànábì wa Idrisa tiẹ̀ ó jẹ́ olódodo èèyàn. Òdodo yìí òun ló jẹ́ mọ́ ní ànábì Ọlọ́run. Àfáà tí ìbá wá sòdodo ṣójíṣẹ́ Ọlọ́run ni, àfáà tí ń wá tamọ́mátàmọ́ ṣójíṣẹ́ Ọlọ́run ni, àfáà tí ń sọ pé ń rárá bú fẹ́ nìkan pé mo rà á bú ní ṣójíṣẹ́ Ọlọ́run ni. Ẹwà kà mi ò ní dárúkọ ẹni kankan nínú àwọn ẹni tí ń ṣe yẹ̀ǹgá pàfà ẹ̀sìn tẹ́yìn ń wò pé àmẹ́nita ti ẹ̀fẹ́ pé àwọn àfà ẹ̀sìn ṣàfà ẹ̀sìn ni wọ́n ni. Àfáà tó gbéra wọn sórí social media tí ń sọ pé lágbájá wọn tó jùrì òtó, òun ka mọ́bi tí ń ṣóògùn ni, òun ka mọ́bi kan ní tí ń pa irọ́ lórí kẹ́yìn fáǹsì lè gbà tí wọn ṣàfà ni. Mo ń sọ eléyìí pé Islam kò sí ètò kan pẹ̀lú àfáà kan, ṣùgbọ́n àwọn tí ó tàbùkù Islam ẹ má gbé bá àtẹ̀yìn followers wọn, torí ìdájọ́ Ọlọ́run ó ń bọ̀ ó sì máa dé. Àgàgà lórí èyí tí ń ṣẹlẹ̀ lórí ìbóyá Saheed Shittu àtàwọn Al-Fulani kan kàtẹ́ ń pariwo. Tẹ́ ẹ̀ bá ti bá òdodo lára àfáà kò ṣàfáà. Inú tọ́lọ́run tó fi ròyìn ànábì Ọlọ́run ní ista'inun bis-sabri was-salati inna Allaha ma'a as-sabirin. Ẹ máa wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ èmi Ọlọ́run pẹ̀lú sùúrù, torí pé èmi Ọlọ́run bẹ̀rẹ̀ yìí ní sùúrù. Àfáà tí ó bá ti ní sùúrù tí bá ti ń fi ìkánjú wá ayé lórí pípóyá kó lè lórúkọ, lórí kó lè ní owó, lórí kó lè ní kàkà ṣáàfáà ni. Ṣé ẹ̀yin àwọn àfáà tá ń gbà lórí social media lè ní ṣáàfáà ni wá? Kí ló lé bí pa fẹ́ sọ̀rọ̀ lọ? Kí ló lé bẹ̀? Tó bá di pé àjẹ́ kí n bú lágbájá káyé lè mọ̀ pé àfáà ni mí, kí wọ́n lè mọ̀ pé mi náà ń sọ̀rọ̀. Ojú tẹ́ ń gbéra lọ sínú sẹ́ẹ̀lì. Ó di bẹ́ẹ̀. Iṣẹ́ àfáà ni gbọ́sì. Ọ̀rọ̀ Al-Qur'ani Karim tẹ́yìn pé àfáà kan ló mọ́jù, àfáà kan ló mọ́, àwa la mọ́jù, àwa lùsúnà àwa la mọ́jù, àwọn akíní kò mọ́, ológun ni wọ́n, oníkíní kan ni wọ́n. Ọlọ́run wá sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́yìn
ní wáàsí kan tí mo ṣe fún múra ní ẹlẹ́hà pé ọlọ́run ní yáyọ lẹ́sìn àmọ́nù láyẹ̀sì àrùkámọ̀ mi káwọ̀mí àṣà àyẹ̀kúnà hayra minhum wala nisa'u min nisa'in àṣà àyẹ̀kúnà hayra minhunna wala talmisu anfusakum wala tanabazzu bil alqabi bi'sa ismul fusuq ba'da imani wa man lam yatubu fa ulaika humul zalimun. Allahu akbar. Ẹ̀yin tẹ́ ń búra yín lẹ́ni tẹ́ ń yẹ̀yà ẹ̀yin tẹ́ ń tú àṣírí ara yín ọlọ́run ni mo pè yín tẹ́ lẹ́ ń sọ pé ẹ nígbàgbọ́ nínú ọlọ́run tẹ́ ń pa irọ́ ọlọ́run ní láyé àrùkọ́mọ̀ mi ká omi ó ní apá kan nu yín ẹ má fi apá kejì ẹ má fi ṣe yẹ̀yẹ́ o apá kan nu yín ẹ má fi apá kejì ẹ má fi ṣe yẹ̀yẹ́ wọ́n ti náwó sí mi wọ́n ní kí n má jẹ́ ojú ìṣẹ́jú 10 lọ mo ti wá late ẹ bá mi pàdé ní ẹlẹ́kẹta subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin máa tù àbòsí tá à ń ṣe fúnra wa ní Islam lè ní àgbègbè wa fà tá à ń yẹyẹ Islam